Aláròyé máa wí o. Àwọn Hausa gbógun ńlá ti Tinubu wọ́n ní kò ní wọlé ìbò ní 2027 wọ́n lọ́mọ Hausa làwọn á dìbò fún ní tàwọn. Níbi oṣù kan ààbọ̀ báyìí ìyẹn lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹwàá tó kọjá lọ lọ́hùn-ún làwọn gómìnà mọ́kàndínlógún tí wọ́n wà nílẹ̀ Hausa pe ìpàdé pàtàkì kan kò sì sẹ́ni tí kò wá sí ìpàdé náà. Bí àwọn gómìnà yìí ti wá bẹ́ẹ̀ ni àwọn igbákejì bẹ́ẹ̀ làwọn ọba bẹ́ẹ̀ làwọn olórí ológun tí wọ́n ti fẹ̀yìntì bẹ́ẹ̀ làwọn àgbààgbà ìlú àti àwọn ọ̀mọ̀wé tó wà láàrin wọn. Bí èèyàn bá sì pe ìpàdé náà ní ìpàdé àpapọ̀ ilẹ̀ Hausa tọ̀hún kò jẹ̀bi. Ohun tí ìpàdé náà dálé lórí ni pé ìwé àbádòfin kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé síwájú àwọn aṣòfin wọn láwọn kò fẹ́. Àwọn aṣáájú ilẹ̀ Hausa yìí ní kí Tinubu yọ ìwé náà dànù kó gbà á padà lọ́dọ̀ àwọn aṣòfin kó rí i pé wọn kò fọwọ́ sí i. Wọ́n ní kinní náà yóò pa ilẹ̀ Hausa lára ni. Ó dàbí pé nítorí wọn kò rí kí Tinubu ṣe kinní kan sí ariwo tí àwọn pa yìí ìyẹn ni wọ́n ṣe tún pe ìpàdé míì níparí oṣù tó kọjá tí wọ́n sì gbé àbájáde ìpàdé náà jáde lọ́jọ́ sátidé. Ango Abdullahi ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọn ló fọwọ́ sí ìpàdé náà. Ohun kan náà tí wọ́n sì tẹnumọ́ ni pé àwọn kò fẹ́ òfin náà ìjà ń bọ̀ rẹpẹtẹ. Láti bí ọjọ́ mẹ́ta kan nílẹ̀ yìí láwọn èèyàn ti mọ̀ pé inú àwọn àgbà ilẹ̀ Hausa yìí kò dùn. Àwọn olóṣèlú wọn púpọ̀ àti àwọn oníṣòwò díẹ̀ láàrin wọn kò fẹ́ràn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́. Nípa bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn ogun alára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí ìjọba tó ṣe ń ṣe ló jẹ́ àpò ìbínú àwọn ará òkè ọya yìí ló ń bọ́ sí. Wọn ò sì rí ètò náà bí ohun kan tó lè mú ìlọsíwájú wá fáwọn. Kódà kó jẹ́ ohun tó lè mú ìlọsíwájú bá Nàìjíríà ni àwọn ará àdúgbò náà kò rí bí ohun tó mú ìlọsíwájú gidi wá nígbà tí wọ́n ti rò pé kì í ṣe ọ̀dọ̀ àwọn ni ìlọsíwájú náà yóò forí sọ. Ohun tó sì mú ọ̀rọ̀ náà le díẹ̀ ni pé kì í ṣe ẹnìkan nínú ń bí kì í ṣe ẹni méjì kì í ṣe ẹni mẹ́ta wọ́n pọ̀ gan-an àmọ́ àwọn ọ̀làjú nìkan náà ní gbogbo wọn. Ṣùgbọ́n o báwọn ọ̀làjú àdúgbò kan bá parapọ̀ tí wọ́n ń bínú sẹ́nìkan tàbí sí ìjọba kan ohun tí kò dáa ni nítorí ohun tí àwọn èèyàn náà bá sọ fáwọn mẹ̀kúnnù àtàwọn kòlàkòṣagbe àárín wọn ni wọ́n máa gbọ́ tí wọ́n sì máa gbà. Ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ìwọ́de pé wọ́n ń fẹ́ ìjọba rere míì ní Nàìjíríà lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí nìyẹn tó sì jẹ́ kíkí náà tó di ọjọ́ méjì ni wọ́n ti sọ ìwọ́de náà di rògbòdìyàn tí wọ́n ń ba nǹkan ìjọba gbogbo tí wọ́n bá rí jẹ́ táwọn àlùmájìrí sì múra ọ̀nà Aso Rock tí wọ́n ní àwọn ń lọ lé ẹni tó wà níbẹ̀ lọ. Nígbà tí àwọn ọlọ́pàá kó àwọn tí wọ́n padà mú lọ sílé ẹjọ́ lóṣù tó kọjá láwọn aráàlú tó rí i pé àwọn ọmọdé ló pọ̀ púpọ̀ nínú àwọn tí wọ́n mú yìí àwọn àgbàlagbà tí wọ́n wà nínú àwọn adàlúrú náà kò tó nǹkan. Ohun tí èyí fi hàn ni pé àwọn ọ̀làjú àti àgbàlagbà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ọwọ́ kò tó wọn rárá. Àwọn ọmọdé tí wọ́n dà síta kò sì mọ ìdí tí wọ́n fi dà àwọn síta wọ́n kàn ní kí wọ́n lọ dà lúrú àwọn sì lọ ni. Lára ohun tí àwọn ọ̀làjú àti olóṣèlú lè dá sílẹ̀ nìyí ìyẹn á sì kó wàhálà bá ìjọba tí wọn kò bá fẹ́ràn. Àwọn àgbààgbà ilẹ̀ Hausa yìí ti ń mú kinní náà mọ́ra tẹ́lẹ̀ àmọ́ lásìkò yìí wọ́n bẹ̀ẹ́ lójú tààrà. Lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nínú oṣù kẹwàá yìí èyí tí wọ́n ṣe níparí oṣù tó kọjá yìí le díẹ̀ jàre. Kó tó dìgbà náà ni wọ́n ti ń halẹ̀ mọ́ àwọn aṣòfin wọn tẹ́lẹ̀ pé aṣòfin tó bá wọn fi ọwọ́ sí òfin tí Tinubu gbé wá yẹn kò ní rí ilẹ̀ Hausa wọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni àwọn yóò rí i pé kò ní ṣe sáà kejì bó sì jẹ́ ìkẹta ló fẹ́ ṣe. Wọ́n halẹ̀ mọ́ wọn pé ohun tó dájú ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní padà sílé ìgbìmọ̀ aṣòfin mọ́. Kí ló ń bí wọn nínú òfin yìí gan-an? Nǹkan ẹyọ kan náà ni wọ́n ní ibì kan wà tí wọ́n kọ sí nínú àbádòfin yìí pé owó orí àti owó tó ń wọlé fún ìjọba àpapọ̀ bí wọ́n bá fẹ́ pín kinní náà nílùú Àbújá kí wọ́n pín ní ìbámu pẹ̀lú bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe pa owó wọlé tó. Èyí ni pé tí wọ́n bá fẹ́ pín owó náà tẹ́nìkan bá wà tó pa 60 náírà ní ìpínlẹ̀ tiẹ̀ nínú 100 náírà tíjọba àpapọ̀ pa wọlé tí wọ́n bá pa gbogbo owó náà pọ̀ tán kí wọ́n fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdá 60 tó pa yàtọ̀ sí kí wọ́n máa kó ìdá 10 lé e lọ́wọ́ kí ẹni tó pa 10 lọ́dọ̀ tiẹ̀ wá gba 60. Lọ́rọ̀ kan
kò sí ohun méjì tó ń bí àwọn aṣáájú ilẹ̀ haúsá yìí nínú ju bí wọn yóò ti ṣe pín owó nàìjíríà lọ. Ango Abdullahi sọ lẹ́yìn ìpàdé wọn náà pé tí wọ́n bá ní kí wọ́n máa pín owó bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ti ṣe pawó wọlé tó, kìnìún náà yóò kó bá àwọn gan nílẹ̀ haúsá, ó sì dájú pé yóò ba ìṣọ̀kan orílẹ̀-èdè yìí jẹ́ ni. Àmọ́ kí wọ́n tó ṣèpàdé yìí ni olórí ẹgbẹ́ Àríwá Mamman Ozuman ti sọ ohun tó wà nínú wọn jáde. Òun ń bínú ni o, ó ní gbogbo ètò tí Tinubu ń ṣe ń pa ilẹ̀ haúsá lára ni. Àwọn kò sì ní í lajú sílẹ̀ kó ba ilẹ̀ haúsá jẹ́ tàbí kó kó wàhálà kan bá àwọn lórílẹ̀-èdè àwọn. Ó ní ohun táwọn yóò ṣe ni pé kò sí ọmọ ilẹ̀ haúsá kan tí yóò dìbò fún Tinubu lọ́dún 2027, pé tó bá gbé àpótí pé òun tún fẹ́ ṣe sáà kejì kó má gbé irú ìpolongo bẹ́ẹ̀ dé ibikíbi nílẹ̀ haúsá, torí kò sẹ́nìkan tí yóò dìbò fún un. Ọmọ haúsá bíi tàwọn làwọn máa dìbò fún. Ó ní ìwọ̀nba ìgbà tí Tinubu ṣèjọba yìí ti fi hàn pé ẹnìkan tí kò fẹ́ràn àwọn haúsá ni, ẹni tí kò bá sì fẹ́ràn àwọn náà kò fẹ́ràn ẹ, torí ẹ̀ làwọn kò ṣe ní dìbò fún un. Àmọ́ bó ti sọ̀rọ̀ yìí ni àwọn ẹgbẹ́ Àríwá Consultative Forum ní àwọn ò rán níṣẹ́ pé kò sẹ́ni tó sọ fún un pé kó láwọn ò ní dìbò fún Tinubu ní 2027. Àwọn ò sì rán níṣẹ́ láti sọ pé ọmọ haúsá bíi tàwọn làwọn máa dìbò fún. Nítorí ẹ̀ wọ́n ní àwọn yóò dá a dúró fúngbà díẹ̀ náà kí Mamman Usman sì lọ jókòó sílé bíi alága àwọn. Bẹ́ẹ̀ ni wọ́n fìdí alága àwọn Àríwá náà kalẹ̀, wọ́n ní kó lọ jókòó sílé ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ náà di ariwo, àwọn ẹgbẹ́ ilẹ̀ haúsá lóríṣiríṣi bẹ̀rẹ̀ sí jáde. Wọ́n ní ohun tó wà lọ́kàn àwọn ni Usman sọ yẹn. Wọ́n ní Tinubu fúnra ẹ̀ kò lè sọ pé òun kò bà ilẹ̀ haúsá jẹ́, àti pé àwọn ètò tó ń ṣe òun náà fẹ́ sọ ilẹ̀ haúsá di ẹrú Èkó ni. Ń làwọn ẹgbẹ́ yìí bá bínú rangbọndàn, wọ́n sì ní kí wọ́n dá Usman padà sípò ẹ̀ kíákíá. Àwọn Afẹ́nifẹ́re àti Ọ̀hánẹ́sà náà dúró sẹ́yìn Tinubu gbágbáágbá. Wọ́n ní Buhari gan-an ló dá gbogbo ohun tó wà nílẹ̀ yìí sílẹ̀. Tinubu kàn wá láti ṣàtúnṣe sí àwọn ohun tó bàjẹ́ lásán ni. Ọ̀rọ̀ yìí ni wọ́n ń fà lọ́wọ́ tí àwọn àpapọ̀ gómìnà àti àwọn èèyàn ńlá ilẹ̀ haúsá yìí fi tún pè pàdé, tí wọ́n ní ohun tí àwọn ń wí làwọn ń wí o. Àwọn kò fẹ́ àbádòfin owó orí tí Tinubu gbé jáde. Wọ́n láwọn ti rí i pé kì í ṣe pẹ̀lú ẹ̀mí ìfẹ́ ní Tinubu fi ṣe kinní náà, bí ìgbà tó ti múra láti dí ọ̀nà ìjẹ àti àwọn ìnà ìtura mọ́ àwọn nílẹ̀ haúsá ni, pé kò sí bí àwọn ti ṣe fẹ́ gba irú ẹ̀. Àwọn sì ń sọ̀rọ̀ báyìí kí kinní náà má dìjà ni. Aláròyé padà gbọ́ pàápàá pé ohun tí wọ́n ṣe fún Usman yẹn, ìyẹn alága Àríwá, kì í ṣe ohun tó wà lọ́kàn wọn ni wọ́n sọ jáde. Wọ́n ní wọ́n lé Usman nípò alága Àríwá láti fi ṣe bójúbójú fáwọn èèyàn Nàìjíríà ni. Wọ́n ní kí wọ́n lè rí ohun tí wọ́n ṣe náà bí ìfẹ́ pàtàkì sí Nàìjíríà, kí wọ́n sì sọ pé gbogbo àwọn nílẹ̀ haúsá làwọn fẹ́ràn Tinubu ni wọ́n ṣe bẹ́ẹ̀. Àmọ́ ohun tí wọ́n fẹ́ ṣe gan ni olórí Àríwá náà tú àṣírí ẹ̀ jáde yẹn. Ó ní bí ọ̀rọ̀ náà kò bá yanjú dáadáa síbi tí àwọn haúsá yìí fẹ́, yóò ṣòro kí Tinubu tó rí ìbò wọn. Tinubu àti ọ̀pọ̀ àwọn èèyàn ní apá gúúsù Nàìjíríà níbí ni wọ́n rí òfin náà bí òfin tó lè yí nǹkan padà fún Nàìjíríà sí rere. Wọ́n ní bí oníkálukú bá ń gba iye tó bá pa nínú owó orílẹ̀-èdè yìí, gbogbo ìpínlẹ̀ ni yóò múra láti máa pa owó sápò ìjọba àpapọ̀, yóò sì mú kí oníkálukú máa sáré láti tún ìpínlẹ̀ ṣe. Ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ haúsá kò rí kinní náà bẹ́ẹ̀. Owó ńláńlá tí wọ́n ń gbà láti inú àpò ìjọba àpapọ̀ ti mọ́ wọn lára. Wọn kò sì fẹ́ ohun tí yóò dí wọn lọ́wọ́ láti má rí irú owó bẹ́ẹ̀ gbà mọ́. Nítorí nínú ẹ̀ ni àwọn olóṣèlú àtijọ́, àwọn ọba gbogbo àtàwọn ológun tó ti fẹ̀yìntì lọ́dọ̀ wọn ti ń jẹun tiwọn. Bí adìyẹ dà mí lóògùn ni n ó fọ́ lẹ́yìn nílérí àwọn haúsá yìí. Oríṣiríṣi ogun ni wọ́n sì ń gbèrò láti gbé ti Tinubu àti ìjọba rẹ̀. Bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn èèyàn yìí kò mọ ọ̀nà tí wọ́n lè gbà yọ. Àmọ́ bí nǹkan ti ń lọ yìí, àwọn aṣáájú haúsá yìí ti múra láti bá Tinubu fa wàhálà gidi o. Àfi kí Ọlọ́run gbà wá níbẹ̀. Àkójọpọ̀ nínú ìwé ìròyìn Aláròyé ọ̀sẹ̀ yìí nìyẹn.